gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ń pariwo pé Sunday Igboho ń jánu ni fídíò lásán ló ń ṣe. Ẹ jáde o kẹ́ ẹ wá rí bí olóyè Sunday Igboho ṣe kọlu ìgbẹ́ tó kọlu igbó láti rí i pé òun wá àwọn ọmọ tí wọ́n jí gbé nílẹ̀ Ọ̀yọ́. Ọmọ Yorùbá abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ìkọ́. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ Oòduà, ilẹ̀ àbínibí wa. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ ti mọ̀ rí o wípé olóyè Sunday Igboho ó ti kọlu ìgbẹ́, ó ti kọlu igbó Ọ̀yọ́ láti wá àwọn ọmọ tí àwọn Agbesumomi jí gbé pẹ̀lú olùkọ́. Kí ó má ṣe pé Sunday Igboho wọnú igbó nìkan o, pẹ̀lú irinṣẹ́ gidi. Ó lo drone láti máa fi wá gbogbo ibi tí àwọn afurasí tí wọ́n há sí ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ohun tó dunni jọjọ nílẹ̀ Yorùbá ni pé a kì í value nǹkan táwa gan bá ní. Nǹkan tí ẹlòmíì bá wá fún wa la máa ń tẹ̀lé. Torí ọ̀pọ̀lọpọ̀ ń pariwo Sunday Igboho ó àti ẹ̀ ni. Ihun tí ò yẹ ẹlòmíì ní Sunday Igboho ó ń dánú ni. Ẹlòmíì á ní fẹnu wúgèètì ní Igboho. And síbẹ̀síbẹ̀ ó máa fẹnu ẹ̀ wúgèètì tó fi jáde tó fi wọnú igbó. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń pariwo Àmọ̀tẹ́kùn lẹ́mọ̀. Ó dáa kámọ̀tẹ́kùn náà kọlu igbó kò léèwọ̀ nínú ọmọ Yorùbá. Tí Àmọ̀tẹ́kùn bá kọlu igbó, tí ìrù ẹkùn kọlu igbó, tí OPC kọlu igbó, ṣebí kí gbogbo wọn ṣáà ti achieve aim wọn ni. Kí wá ló dé tó fi jẹ́ pé a tún wá ń takora wa? Yorùbá ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ronú. Ókè ẹ ti fọkàn sí pé Trump ló ń bọ̀ wá gbà yín là. Trump kò tí ì fìjà Iraq lẹ̀, kò lè fi ìlú ẹ̀lẹ̀ kó ogun wọlé kó ní Nàìjíríà lòun fẹ́ wá gbà. Àbí ìgbà tó ti deploy àwọn ọmọ ogun sílẹ̀ Nàìjíríà, èwo lẹ tún gbọ́ pé Trump ń ṣe mọ́? Tó túmọ̀ sí pé àwa la máa ranra wa lọ́wọ́ pẹ̀lú ń táwa ní. Ṣèbí àwọn develop ìlú tiwọn pẹ̀lú weapons láti fi lè kojú ni. Ẹjọ́ kí la ní nílẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà? Ọlọ́run tún wá bá wa ṣe. Ọlọ́run tún wá fún wa ní olóyè Sunday Igboho. Kàràn kó jẹ́ ká gbárùkù tí níṣe la tún jẹ́ lẹ́yìn ẹsẹ̀. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ pariwo ta ló ránṣẹ́. Síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pariwo kò sí ohun tó lè ṣe. Irọ́ ló ń pa. Ó ń jánu ni. Ó ń jánu. Ó ń parọ́. Ó ṣe fídíò. Ẹ̀yin náà ti ẹ̀ ta kẹ́yìn náà ṣe kan. Ṣé tí gbogbo àwọn àgbààgbà Yorùbá àti ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tó bá pawọ́ pọ̀ tí wọ́n support olóyè Sunday Igboho, ó ti wọnú igbó lọ báyìí láti máa wá àwọn ọmọ tí wọ́n jí gbé nílẹ̀ Ọ̀yọ́. Kọ̀ràn ká fi àdúrà sí èébú àti ẹ̀mí àìmoore. Òun la fi sin olóyè Sunday Igboho. Ókè tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ mọ̀ gbé fún yín. Ǹjẹ́ ẹ ti gbọ́? Allegedly ni gómìnà Kastina ó ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí ó sọ. Allegedly ó ní Kastina government paid 10 mílíọ̀nù lọ́nà mẹ́wàá each fún Agbesumomi láti rán wọn lọ sí Mecca fún Aaji. Gómìnà Kastina, ìjọba ilẹ̀ Kastina, wọ́n rán àwọn Agbesumomi lọ sí Aaji. Ẹ wá jẹ́ kí n gbé yín débẹ̀, ẹ jẹ́ ń sọ kúlẹ̀kúlẹ̀ bẹ̀. Ṣé rí arákùnrin tó ẹ̀ ń wò yìí, ó pariwo pé gómìnà ilẹ̀ Kastina rán àwọn Agbesumomi lọ fún Aaji with 30 million naira each. Lóòótọ́ allegedly ló sọ, ṣùgbọ́n the way bí arákùnrin ṣe ń sọ̀rọ̀ wàá ti mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ ni.
Nàìjíríà ti wá gbolẹ̀ ó gbọ̀lẹ̀. Nàìjíríà ti bá débi pé Agbesumomi ìjọba ilẹ̀ Kastina tún rán Agbesumomi lọ sí Aaji fún kíni o? Ṣé kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni àbẹ́wò? And gẹ́gẹ́ bí information tí bàbá yìí sọ, ó ní àwọn Agbesumomi tá à ń sọ yìí wọn ò ju ọmọ ọdún 22 lọ, which is 22. Ó tún ní àwọn kan ọmọ ọdún 15, which is 24. Ẹ jọ̀ọ́ ṣé ká wá sọ pé àwọn ọmọ ọ̀dọ́ ìsínwẹ́rẹ́ ní ìjọba Nàìjíríà mú tì ní débi pé arákùnrin yẹn láti máa sọ pé wọ́n máa ń bá àwọn Agbesumomi ṣe ìpàdé dáadáa, meeting upon meeting, allegedly gẹ́gẹ́ bí tí màá yìí sọ. Ìyẹn nìkan kọ́, bàbá yìí tún wá ń sọ reason tí àwọn Agbesumomi tó fi ń wá sí ilẹ̀ Yorùbá, tó fẹ́ fi gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. Gẹ́gẹ́ bí tó sọ, ó ní Agbesumomi tó tóbi jù ní handilanga, tó sì jẹ́ pé ó ní àwọn ìjọba máa ń bá sọ̀rọ̀ ni. Gẹ́gẹ́ bí tí arákùnrin tún sọ, ó ní ìjọba ń sọ mílíọ̀nù 10 lọ́nà kọ̀ọ̀kan fún àwọn Agbesumomi láti rán wọn lọ sí Saudi Arabia fún Aaji, allegedly ni o. Gẹ́gẹ́ bí tí arákùnrin yìí sọ, ẹ jọ̀ọ́ báwo ni èèyàn ṣe máa jẹ́ àpàyàn tó tún máa wọ ilẹ̀ mímọ́ Aaji? Ṣèbọn sọ pé ilẹ̀ mímọ́ níbẹ̀, ó ṣe jẹ́ pé ibi tí Agbesumomi tún ti ń lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nìyẹn. Tó bá tún yá tún kò sí àti máa pa àwọn ọmọ Nàìjíríà. Arákùnrin ti sọ̀rọ̀ allegedly, ó ti sọ bí àwọn olórí wọn bí wọ́n ṣe ń support tí wọ́n sponsor àwọn Agbesumomi lọ sí Aaji. Kódà gẹ́gẹ́ bí tí arákùnrin sọ tó kanlẹ̀ Yorùbá gbọ̀ngbọ̀n, ó ní àwọn Agbesumomi tilẹ̀ Kastina táwọn yìí wọ́n ti ń múùfù wọ́n ti ń wá sí ilẹ̀ Yorùbá, ìyẹn ní ìlú Iléṣà, ní ìlú Ọ̀ṣun, ní agbègbè ibi tí wọ́n ti ń wakùsà, ìyẹn tí wọ́n ti mine gold. Ìyẹn nìkan kọ́, báyẹn tún wá ròyìn débi pé ó ní àwọn agbègbè kan ní ilẹ̀ North wọ́n ti yarí mọ́ àwọn Agbesumomi lọ́wọ́, tí wọ́n ṣe ń fúngun mọ́ àwọn Agbesumomi, tí wọ́n frustrate life Agbesumomi, tí wọ́n lé wọn kúrò ní orí ilẹ̀ wọn. Ó ní lẹ́yìn tí àwọn ìlú yìí nílẹ̀ North ti ń lé àwọn Agbesumomi, ìgbà tí wọn ò rí bí wọ̀ tó ò rí bí sá sí, bó ṣe bẹ̀rẹ̀ sí ní wọlé Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn, ìyẹn South West. Dé àbájọ tí Agbesumomi fi pọ̀, àṣé wọ́n ti fi ilẹ̀ Yorùbá ṣe lé. Báyìí tí wàá gbé wa débẹ̀, ó ní ìdí ẹ̀ nìyí tó fi jẹ́ pé Agbesumomi fi ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gan kárakára, bí àpẹẹrẹ bí Oǹdó, bí Èkìtì, bí Ọ̀yọ́ àti ìlú bẹ́ẹ̀ lọ tó jẹ́ ilẹ̀ Yorùbá. Ohun tó wá kọni lóminú jù ni pé kọ̀rọ̀ kí ọmọ Yorùbá ronú, kí wọ́n gbára wọn, kí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan, kí wọ́n wà ní ìrẹ́pọ̀. Bẹ́ẹ̀ a sì rí àwọn Yorùbá mìíràn dẹ̀ tí wọ́n pariwo wípé àwọn ò fẹ́ rú ẹkùn, wípé Àmọ̀tẹ́kùn, pé àwọn ò fẹ́ ìrú ẹkùn, Àmọ̀tẹ́kùn ni àwọn fẹ́, Àmọ̀tẹ́kùn ni àwọn láìkì, the only kìíní táwọn mọ̀ ni Àmọ̀tẹ́kùn. Ọmọ Yorùbá ṣé ẹ̀ wá rí wípé ogun ti wọlé Yorùbá báyìí? Tẹ́ ẹ bá dẹ̀ wò dáadáa, ṣe ló wá dàbí pé ẹ̀fún ó ti bẹ̀rẹ̀ sí ní mú wa ńlẹ̀ Yorùbá o. Ṣe ló dàbí èdì kọ̀rọ̀ kó yẹ ká gbára wa yé, àwa gbára wa yé mọ́, torí kò fẹ́ yé mi mọ́ báyìí o. Yorùbá ní kárí ọmọdé rẹ̀ jòkó pa, kágbàre jòkó pa, kéjò ṣáà má ti lọ ni. Pẹ̀lú nǹkan tí arákùnrin sọ yìí, allegedly, ó ti fi hàn pé Yorùbá, we are in serious trouble. We are fucking in a big problem. Nítorí wípé ogun ti wọlé Yorùbá rẹ̀. Èmi ò bá gba gbogbo ọmọ Yorùbá nímọ̀ràn pé ẹ jẹ́ á sowọ́pọ̀. Pẹ̀lú bá a ṣe ṣe yìí, ogun ti ń wọlé Yorùbá. Ẹ jẹ́ á sowọ́pọ̀ pẹ̀lú lóye Sunday Igboho. Nítorí àwọn Agbesumomi wọ́n ti ń gba ibì kankan nílẹ̀ Yorùbá, state kankan. Wọ́n ti ń gbabẹ̀, wọ́n ti sọ dáwóró nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ adẹ̀káwọ́ lẹ́rọ̀ à ń wò, à ń jàjà tí ò necessary.
ṣé n tó kàn rèé ọ̀tọ̀ lákọ́kọ́ jàjà aláàfin ju ọ̀ní lọ ọ̀ní ju aláàfin lọ agbẹ́yẹntì nísìnyí àwọn security tó kù làwọn fi ń bára wọn jà ẹ wo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o àwa nídìí jù báyìí lọ ẹ bá wa ṣí ẹ kó lọ káàkiri káwọn èèyàn lè mọ̀ pé Yorùbá ẹ jẹ́ ká sọ̀pọ̀tì ara wa tó ilé làbọ̀ sí mi oko ẹ̀dá o ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa gbọ́ wọlé ẹ subscribe la fi kí wípé ilẹ̀ Oòduà ilẹ̀ abínibí wa ni ilẹ̀ Oòduà gbè wá o kò ní gbọ̀dálẹ̀.